Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ tí ń wò wá. This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Eléyìí tí wàá ti kọjá bẹ́ẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ support Sunday Igboho fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn aráàlú ti faraya báyìí o. Wọ́n ní lórí ọ̀rọ̀ no going back táwọn dúró sí àìmọye ẹ̀mí ló ti bá no going back lọ. Ẹ̀yin tèmi ṣe máa fi opinion yìí sínú comment. Arákùnrin ti jáde o. Àwọn èèyàn ti ń fi ẹ̀hónú wọn hàn lóríṣiríṣi pé olóyè Sunday Igboho ṣe lè bá àwọn olóṣèlú lọ nígbà tó yẹ pé ohun táwọn tẹ̀lé ni pé no going back. Òun ìbéèrè yẹn wá jáde lẹ́nu bàbá yẹn pé ṣé èèyàn máa kẹ̀yìn sólóore ní nígbà tó ṣoore fún àbí ó máa fi gin kojú olóore. Wọ́n ní ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i. Wọ́n ní nǹkan tí olóyè Sunday Igboho ṣe yìí wọ́n ní àṣẹlẹ̀ làbọ̀ abá o pé kínní yìí ó yìí máa lẹ́yìn o pé tó máa dìgbà tó máa pariwo Yorùbá nation wọn láwọn èèyàn ní rérò mọ́ o ẹ wá nǹkan fìdílé nǹkan ẹja àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu alàgbà yẹn tó lọ sí interview láti sọ̀rọ̀ lórí mátà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ kájọ wá fi èrò ọkàn tiwa náà sílẹ̀ lórí àwọn àlàyé tí màá yín ṣe pé ṣé ó yẹ kó sọpọ́ọ̀tì Tinubu ni àbí kó yẹ kó sọpọ́ọ̀tì Tinubu ṣé Buhari ló tì mọ́lé ni àbí Lagos rally ló jẹ́ kó dé èrò tì mọ́lé àti bó ṣe dé ìlú Benin Republic àti bó ṣe padà sílùú Nàìjíríà ẹja àjọgbọ́. Mistake ńlá gbáà ni Chief Sunday Igboho ṣe ṣùgbọ́n tí wọn kò mọ̀ pé àwọn ṣe àṣìṣe nísìn ọ̀tún máa farahàn ní iwájú. Ó ti dalẹ̀ kíní kan dalẹ̀ ara wọn dalẹ̀ kíní lélẹ́yìí wọ́n lọ sọ́pọ́tò olóṣèlú náà Chief Sunday náà ti lọ sọ́pọ́tò olóṣèlú orúkọ oníkàfọ́. Bàbá ẹ káàbọ̀ sórí ìkànnì Ojúkáyé TV ẹ bá wa dárúkọ yín ní kíkún fún àwọn aráalé. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Evangelist Daniel Adéyẹrí Ìṣọ̀lá tí gbogbo ènìyàn mọ̀ sí Voice of God TV. Bàbá lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó jí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó ti ń fìgbà kan pè fún Yorùbá nation ìyẹn òmìnira ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ wọn la ṣe gbé yín wá. A rí pé láwọn ìgbà kan ẹ̀ ń ṣe fọ́nrán lóríṣiríṣi jáde pé kí wọ́n bá wa tú olóyè Sunday Ìgbòho sílẹ̀ ṣùgbọ́n ìjọba Nàìjíríà wọ́n ti ṣe bẹ́ẹ̀ láti ọwọ́ ọba Olúbàdàn àwọn ọba tó kù kí ni nǹkan tí a fẹ́ fàyọ ni pé lẹ́yìn tí olóyè Sunday Igboho jáde tán wọ́n declare support fún olóṣèlú ṣé léyìí wà lára ìpè fún òmìnira Yorùbá nation àbí kò rí bẹ́ẹ̀ mọ́ àti pé kí ni àwọn ojúwòye yín kí lẹ rí sí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kìí ṣe pé olóyè Sunday Igboho ti dalẹ̀ àwọn èèyàn tó kù tí wọ́n jọ ń ṣe Yorùbá nation. Alákọ̀ọ́kọ́ náà mo kí yín olóòtú ẹ ṣé gan adára fún yín bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé mo kí yín adára fún wa ẹ bá wa pín ẹjọ́ orin jìnnà. Alákọ̀ọ́kọ́ náà olóòtú ṣe rí mistake ńlá gbáà ni Chief Sunday Igboho ṣe ṣùgbọ́n tí wọn kò mọ̀ pé àwọn ṣe àṣìṣe nísìn ọ̀tún máa farahàn ní iwájú. Mo dẹ̀ máa sọ èrèdí fún yín. Yes sir. Tẹ́ ò bá gbàgbé nígbà tí wọ́n jáde tí wọ́n sọ wípé àwọn jà fún Yorùbá nation òmìnira ọmọ Yorùbá pé kí orílẹ̀-èdè Yorùbá dúró kúrò lára ilẹ̀ Ìgbò àti Haúsá torí ìṣekúpani ní àkókò Buhari ó ti ṣe kí ni o ó ti pọ̀ jù tó mú kí Chief Sunday Igboho dìde lọ gàngàn. Tẹ́ ò bá gbàgbé ó ní fọ́nrán kan táwọn Fúlàní ṣe ń gbà yẹn tó máa fa awọ ara èèyàn bí ẹni fa awọ ara ẹ̀rọ. Bẹ́ẹ̀ni tí wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ ó lọ sóko mọ́. Àwọn kan lọ ń káwọn èèyàn mọ́ odò wọ́n ń kí nǹkan sí wọn lójú ara. Lóríṣiríṣi táàlì kàtàn. Kò sẹ́ni tó jẹ́ ọmọlúwàbí tó máa rírun nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà yẹn tára ò ní ta. Èyí ló gbé Chief Sunday Igboho dìde nígbà tí wọ́n pa arákùnrin wọn Aborode tó wá látòkè òkun èyí ló mú kí wọ́n lọ gàngàn láti lọ fún Sẹ́ríkì ní ọjọ́ 7 eré ní Fúlàní fún pé o ọtún wọn mọ̀ pé wọ́n máa mú ṣe. Nídẹ̀yìn yẹn a dẹ̀ rí wípé wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ìkéde wípé orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ ṣe kiri o wọ́n gbọ́dọ̀ dá dúró. Ṣé ẹ mọ̀ pé kò lókàn orúkọ tó sì ń ba gbogbo milẹ̀ tìtì tó ń ba Fúlàní lẹ́rù àti including Buhari fúnra rẹ̀ òun ni Sunday Igboho ó bà wọ́n lẹ́rù gan. Bẹ́ẹ̀ni. Kí ráyè Èkó má bàa ṣeéṣe náà ṣe kó àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́bẹ̀ láti lọ ìvédì ilé wọn. Tó wọ́n bá ti lè ṣe lẹ́kọ̀ọ́ wọn tó ti kárí gbogbo àgbáyé. In fact kò sí ìwé ìròyìn tí ò ní gbé kò CNN máa gbé
bàbá ẹ̀bọ̀ ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan ní aspect tẹ̀dé yẹn ṣé ìjọba Buhari ló ṣiṣẹ́ yẹn ni àbí ìjọba Èkó because lẹ́yìn ìgbà yẹn rí pé ìjọba Èkó ò fẹ́ fàyè gba ìwọ́de kankan lẹ́kọ̀ọ́. ẹ má jẹ́ ká tanra wa sà Buhari ló ṣiṣẹ́ torí Buhari ni ààrẹ orílẹ̀-èdè yìí ẹ dẹ̀ rí wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n kó nílé sí Sunday Igboho àti gbogbo àwọn èèyàn ní tí wọ́n kó including Lady K tí a ò gbàgbé pàbújá náà kó wọn lọ. ok sir. so ìyẹn jẹ́ ká mọ̀ pé láti federal government ni àṣẹ ti ṣe kí ni o ló ti jáde wá. so kò pẹ́ náà wọ́n declare ní wanted pé wọ́n wá kó tó di wípé ó dèrò Benin Republic tó fẹ́ lọ tí ọwọ́ fi tẹ̀ ń bẹ̀ àtìgbà yẹn ló ti wà ń Benin. èyí ló mú kémi jáde torí ìfẹ́ tí mo ní sí Sunday Igboho ó pọ̀ gan torí jíjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn jíjà fún àwọn ọmọ Yorùbá pé kí orílẹ̀-èdè Yorùbá dá dúró because tó fi ipa tí wọ́n ń pa àwọn èèyàn yẹn kò tẹ́ wa lọ́rùn tàbí inú ti rí dùn sí ni sá. gbogbo èèyàn èmi tí mò ń sọ̀rọ̀ yìí inú mi ò dùn sí. now nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí Sunday Igboho wà ń Benin mo bẹ̀rẹ̀ sí ní gbé fọ́nrán jáde lóríṣiríṣi ẹ fi ilẹ̀ kì í ṣọ̀daràn ẹ̀yin ìjọba àwọn èèyàn ń pàdé mi lójú ọ̀nà wọ́n ń sọ̀rọ̀ sí mi pé ìwọ pásítọ̀ ìwọ ìránṣẹ́ Ọlọ́run ìlò ń dá sọ̀rọ̀ Yorùbá nation sí bọ̀tí tálàfíà ò bá sí humanity làkọ́kọ́ tó ṣíwájú. ẹ sà gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ wá béèrè yẹn mo kàn yà síbi gbogbo tí mo lọ yẹn káwọn èèyàn lè mọ ibi tí nǹkan ti wọ́ wá. ìgbà tí ìjọba Benin dálẹ̀ pé kì í ṣọ̀daràn kó máa lọ láì séwu tó fi dèrò Germany nínú ẹ̀ nìyá ẹ̀ kú sí ni màmá Sunday Igboho kú sí tó fi wálé láàrin ọjọ́ mẹ́ta wá sì kú ìyá ẹ̀ tó fi padà torí àwọn wa ọ sì wà lórí ẹ̀ wọn ọ̀daràn ni ọ́ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣọ̀daràn ó hàn sí gbogbo ènìyàn ẹ̀ ń gẹ̀tì mí sìn now wọ́n ti wá kéde wípé kó máa padà bọ̀ nílé ìjọba ti free ẹ̀ pé kò sí problem kiri kan but yes sir inú wa dùn a dẹ̀ kí gbogbo àwọn ọba tí Ọlọ́run lò. kódà adúpẹ́ lọ́wọ́ Olúbàdàn adúpẹ́ lọ́wọ́ ní Ilé Ifẹ̀ àti gbogbo àwọn ọba tá ò lè dárúkọ tí wọ́n gbárùkù àti gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n náwó nínú wípé kí wọ́n fi Chief Sunday Igboho lẹ̀ bọ̀tí fífi Chief Sunday Igboho lẹ̀ tí wọ́n fi lẹ̀ yẹn ǹjẹ́ ó lọ ní ìlànà tó yẹ kó lọ. torí nǹkan tá a ṣe ìbéèrè yìí gangan lélẹ́yìí. now tó bá lọ ní ìlànà tó yẹ kó lọ ẹ̀ ń gbọ́ sà tí kò sí àwọn condition kan níbẹ̀ ó ṣeé ṣe kí Chief Sunday Igboho má wá declare support fún òṣèlú sí because slogan tí wọ́n ń lò nígbà yẹn ni wípé no going back. ẹ sà wọ́n ti padà sẹ́yìn báyìí ẹ wá wo iye èèyàn tó ti kú nítorí Yorùbá nation. bàbá mo rántí pé no going back yẹn ló jẹ́ káwọn kan fẹ̀mí ara wọn lélẹ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí tí olóyè Sunday Igboho ti padà kò ti padà àwọn náà ò ní padà tí wọ́n fi rí kú lójú ìrìn àjò àwọn míì wà lẹ́wọ̀n tí wọ́n ti padà. àwọn míì wà lẹ́wọ̀n títí dìsín. torí pé wọ́n fẹ́ òmìnira fún. torí pé wọ́n fẹ́ òmìnira wọ́n jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn wọn ẹ̀yin lolúwa dẹ̀ fi ṣe aládarí àtúnkí bàbá wa Professor Banji Akíntóyè bàbá dáadáa bàbá wọ́n ń kọ ìtàn lọ́wọ́ nìyẹn o Awólọ́wọ̀ ti kọ tiẹ̀ o MK Abiola kọ tiẹ̀ o àwọn kan bẹ́ẹ̀ ń kọ tiwọn o Ọbásanjọ́ ń kọ tiẹ̀ báyìí o bàbá Akíntóyè ti ń kọ tiẹ̀ o Tinubu ń kọ tiẹ̀ o àwọn tó àwa tá ìtàn kan làwa náà ń kọ yìí kí la máa sọ nípa wa lẹ́yìn ọ̀la Sunday náà ń kọ tiẹ̀. bẹ́ẹ̀ni. but mistake tí Chief Sunday Igboho ṣe àwọn lè má mọ̀ òun ni wípé wọ́n dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. bó ṣé bàbá dalẹ̀ bẹ́ẹ̀ yẹn because ẹni tó bá ṣoore fún ni tó yẹ ká fi bí ṣu. ẹ sà kò ń ṣe pé bóyá ń pẹ́ anìkan fi bí ṣu Tinubu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tó wà lẹ́nu wọn tán fi ń jà fún Yorùbá nation òun ni pé no going back in anything tí ìbá tiẹ̀ kó ṣẹlẹ̀ lótìtọ́ wọ́n gbé sanction lé wọn wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan tán ni wọ́n ṣe kíní kan ṣé kò ṣẹlẹ̀ sí Mandela. ẹlẹ́ẹ̀kejì gan tá a bá tiẹ̀ wá ní ká wò wọn ò ṣáà tí kú ẹ̀dá dẹ̀ ni tí èèyàn bá tí kú ìrètí sí i. Nnamdi Kanu ṣì wà ní àtìmọ́lé ẹ wo ìgbà tí a ti ń gbọ́ pé wọ́n sọ wípé Nnamdi Kanu ń pé kó gbowó kó jáwọ́ nínú nǹkan tó ń jà fún gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ tó sì sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ òmìnira ilẹ̀ Biafra
ni òun fẹ́ léyìí tó gbé débi tó wà lónìí ṣé mọ̀ kó ṣe wà lẹ́nu ẹ̀ títí dì sí lórí wípé à ń gba. that is no going back yẹn ni pé kò sí ìpadà sẹ́yìn ó sì wà ókè wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún bó tilẹ̀ jẹ́ wípé ó lọ sílé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ta ló mọ̀ bí ó máa fẹ́ bọ̀ tàbí kò ní fẹ́ bọ̀ ẹ̀bọ̀ tí ẹgbọ́n mi tó bá kú sí ìpele yẹn ó kọ ìtàn kan. now kéèyàn tó dáwọ́lé rú nǹkan tí Sunday Igboho dáwọ́lé nígbà yẹn ó yẹ kí wọ́n ronú wọn wípé kí ló kàn fún mi because ojú ogun ni option méjì ni ó ṣeé ṣe kí wọ́n gbìyànjú láti pa yín set guard ó ṣeé ṣe kí wọ́n lé yín kúrò nílùú nítorí pé ẹ fẹ́ jà fún òmìnira ilẹ̀ yín pé láti gba òmìnira then kò gbọ́dọ̀ jọ yín lójú tí wọ́n bá gbógun tì yín gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣe yẹn láti wá ìfẹ́ dín láti pa yín tọ́lọ́run sì ti kó yín yọ kò gbọ́dọ̀ jọ yín lójú torí pé lára nǹkan tẹ́ ẹ expect ni ló máa ṣẹlẹ̀ ìtorí ìjọba ò ní wòran. irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. pé ká ẹ bírèkì orílẹ̀-èdè ní ìrọ̀rùn bẹ́ẹ̀ ọ̀tẹ̀ yìí ti ṣe tó ń pè yín fẹ́ gbòmìnira fáwọn èèyàn yín ẹ̀dẹ̀ ti ní followers tó pọ̀ lẹ́yìn. náà ọlọ́run ti kó yín yọ wọ́n wá gbé wanted lé yín ọlọ́run sì ti jẹ́ kí ìjọba Benin kí wọ́n sọ wípé ẹ kì í ṣọ̀daràn ìyẹn kọ́kọ́ ọ̀daràn kọ́kọ́ kúrò nínú orúkọ yín. ìjọba Germany gan o. kò sọ pé ọ̀daràn ni yín ẹ̀ ń ṣe fẹlẹ̀wù ẹ̀ ń ṣe bó ti wù yín ní Germany. wọ́n wọ UK. Benin Nàìjíríà nìkan ló sọ ń pọ̀ daràn ni wọ́n Benin tó mú wọn gán ní wọn kì í ṣọ̀daràn. ok now wọ́n wá sọ wípé kí ló wá yẹ kí wọ́n ṣe. ohun tó yẹ kí bàbá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé bí wọ́n ṣe fi wọ́n lẹ̀ yẹn kò sí nǹkan tó burú jù ń bẹ̀ ni pé a fún olómìnira máa padà bọ̀ nílé ọ̀tọ̀ yẹ kí wọ́n jẹ́ kó yé wọn wípé mi ò ṣetán láti support olóṣèlú o mi ò ṣetán láti ṣe kí ni. láti support olóṣèlú. tí kò bá ní kéde láti máa jà fún Yorùbá nation kó wà nínú ẹ̀ kì í ṣètorí ara ẹ̀ ni ò ṣe gbọ́dọ̀ kéde ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa kọsẹ̀. ẹ sà mo fẹ́ sọ fún yín wípé tí wọ́n bá tún jáde fún Yorùbá nation Ọlọ́run jẹ́ kan rí èèyàn. torí pé àwọn èèyàn máa wò pé wọ́n ti dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n disappoint tèmi gan. ẹ wo iye èèyàn tí wọ́n dúró tán lórí ẹsẹ̀ méjèèjì ṣé bẹ́ẹ̀ iná rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ń sìn nípa pé wọ́n declare support fún olóṣèlú ṣé tó bá dọ̀la wọn á tún wá padà wá ń pa fẹ́ gba Yorùbá nation ṣé màá tẹ̀lé wọn. orí ọmọlọ́mọ ló dùn fágbọn. lóòótọ́ ni àwọn kan ti kú lórí. ìgbà kan lọ́mọ kan jáde tó sọ wípé ní Portable jáde ló sọ wípé Chief Sunday ti gbowó ẹ̀rí pé torí ẹ̀ ló ṣe dákẹ́ ó ní àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń bá mi jà lórí Chief Sunday gbowó ń pé Chief Sunday ti gbowó ni ò ṣe sọ̀rọ̀ mọ́ mo ní kò sí nǹkan tó jọ kó lè gbà á nísìnyí wọ́n fi ń gún mi lára pé ṣé báwọn sọ bẹ́ẹ̀ rí bó tilẹ̀ jẹ́ wípé ó lè má gbowó ẹ̀ ń gẹ̀tì nísìn ó lè má gbowó but lákọ̀ọ́ndí kíkéde àtìlẹ́yìn fún Tinubu ó ṣeé ṣe kó jẹ́ lára condition tó fi sọ pé kán máa padà bọ̀ nínú. bàbá ṣé kí àtìlẹ́yìn fún Tinubu yẹn ni pé ó ti fa ìrìn àjò Yorùbá nation sẹ́yìn àbí báwo àbí sẹ́yìn ti fi hàn pé wọn ò tún jà fún òmìnira Yorùbá nation. ó dín agbára ìrìn àjò yẹn kù o. but àwọn tí wọ́n jọ wà nínú Yorùbá nation àwọn bàbá Bánjí àtàwọn èèyàn lóríṣiríṣi tí mo mọ̀ wọn ò tí ì sọ pé wọn ò bá wọn ṣe máa rí pé wọn ò tí ì sọ nǹkan kan ṣé àwọn náà fara mọ́ bí wọ́n ṣe support ní àbí kí la lè wò kó ṣẹlẹ̀. a ò tí ì lè sọ nǹkan tí ẹnìkan ò tí ì sọ. àwa ò mọ nǹkan tó wà nínú àwọn bàbá Akíntóyè bọ̀tà àwa gbàgbọ́ pé wọ́n ń tẹ̀síwájú lẹ́nu nǹkan tí wọ́n gbé dání ìyẹn ìlànà ọmọ Oòduà. kò ẹ gbọ́ sà mo fẹ́ sọ nǹkan kan fún yín gbogbo àwọn tó ń tẹ̀lé ṣe Sunday Igboho nítorí Yorùbá nation gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wọn nítorí Yorùbá nation gbogbo àwọn warriors tí wọ́n gbogbo àwọn warriors àwọn ọmọ ogun tí wọ́n kó dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmùlẹ̀ wọn tún lè dúró dáadáa. ṣé wọ́n máa trust bàbá báyìí ǹjẹ́ kò ní wà lọ́kàn wọn pé bàbá ti gbowó lóòótọ́ ǹjẹ́ tí wọ́n bá sọ wípé Yorùbá nation ló tún yá lọ́la ǹjẹ́ àwọn ènìyàn yìí ǹjẹ́ wọn á bá bàbá rìn pẹ̀lú òtítọ́ inú wọn ò ní sọ pé bàbá náà ti dalẹ̀ rí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ńlá ló ń jáde yìí ẹ bá wa pín fọ́nrán yìí kílẹ̀ ojú wo lẹ́yìn náà fi wò ẹ̀yin náà máa fi sábẹ́ comment section. ẹ bá wa share because fọ́nrán yìí tí àwọn ìbéèrè kan wà tí ẹ bá béèrè á tún padà gbé bàbá wa sórí ìkànnì Ojúkáyé TV. so ẹ máa gbọ́ sá àwọn èèyàn wá ń sọ fún mi wípé ṣé bá a sọ fún ẹ wípé Sunday Igboho ti gbowó ṣé bá a sọ pé ó ti ṣe kí ìwọ̀n bàbá ò gbowó
ẹ má sọ nǹkan tẹ́ ẹ̀ ní evidence fún. Èmi ò lè sọ pé bàbá gbowó lótìtọ́ bó ṣe gbé wanted dìde yẹn, but ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín sà, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín sà. Bó ṣe wà yẹn wọ́n máa ti ọwọ́ Chief Sunday bọ́ ṣọ̀ọ̀lọ̀, àwọn ìjọba ò ní wòran kó padà sí di Yorùbá nation tó bá yá. ìyẹn ni Ó ṣeé ṣe kí wọ́n kó àwọn dọ́kúmẹ́ǹtì kan lẹ̀ wípé sáìn ká tó yọ orúkọ ẹ kúrò nínú àwọn lágbàáyé pátápátá, ó ṣeé ṣe. bàbá ti padà sẹ́yìn. Èèyàn ti declare support fún Tinubu pé pẹ̀lú ìpadà sẹ́yìn yìí tí Tinubu bá wá kúrò níbẹ̀ ní ọdún mẹ́rin tó kù tán bá ṣe ọdún mẹ́rin tó kù ti yẹn President Tinubu ṣé wọn ò tún lè pè fún Yorùbá nation mọ́ ni àbí báwo àbí kí ló máa ṣẹlẹ̀. ẹ̀sà wọ́n lè pè fún Yorùbá nation ọ̀tẹ̀ ẹ gbọ́ mi. Ẹ̀yin ṣe rí ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń wò wá náà kì í ṣe ọlọ́pọlọ kúkú nǹkan máa dá síbẹ̀ yẹn. Ẹ̀sà ẹ̀jẹ̀ sọ kíní kan fún iṣẹ́ mọ̀ wípé gbogbo ìjà tí wọ́n ń jà yẹn a fẹ́ gba Yorùbá nation a fẹ́ ṣe kíní kan a fẹ́ ṣe kíní kan ṣe mọ̀ pé àwọn kan ń wò wá láti ilẹ̀ òkèèrè. wọ́n wò kó ṣé wọ́n serious ṣá. ṣe ok ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ṣé kò ti ṣe ìfàsẹ́yìn fún àwọn ìrìn àjò tí wọ́n ti rìn lọ sí àjọ àgbáyé eléyìí tí wọ́n rìn táwọn bàbá Bánjí Akíntóyè ti débi pé agbọ́pọ̀ wọ́n ti ṣe passport tí wọ́n ti approve ẹ̀ tó ti ṣe é lò gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ tí wọ́n fi sórí ayélujára tí wọ́n dẹ̀ lóríṣiríṣi so ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ warrior tí ó ti káàkiri àgbáyé ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kò ti fa àwọn nǹkan yẹn kù sẹ́yìn. Ibẹ̀ yẹn la ti ń retí bàbá Akíntóyè nísì kí wọ́n wá ṣàlàyé àwọn nǹkan kan fún wa ń pe ṣé Yorùbá nation ṣì yẹ̀ sí sísà bó ti dúró. ok because tí bàbá gan bá dákẹ́ kò ṣiṣẹ́ ní koríta táwa yìí sì á nílò bàbá kí bàbá sọ̀rọ̀ fún wa. Ṣé Yorùbá nation ṣì ń tẹ̀síwájú tàbó ti dúró? Lóòótọ́ a mọ̀ pé Sunday kọ́ ló gbá front àmọ́ bàbá Akíntóyè ló gbá front but Sunday jẹ́ kan gbòógì nínú ẹni tó jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn orílẹ̀-èdè kan gbọ́ pé Yorùbá fẹ́ lọ. ẹ̀ ń gbọ́dọ̀ mí sìn Sunday Igboho wà nínú wọn so a nílò bàbá láti wá jẹ́ kó yé wa wípé òkè Sunday Igboho jíjáde tó jáde fún olóṣèlú ọ̀dọ̀ tiẹ̀ ní wọn kò pa Yorùbá nation ìrìn àjò yìí lára o ó sì ń tẹ̀síájú o nǹkan tá a tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o ọmọ wa náà sì ni o sọ pé kì í ṣọmọ wa o ìfẹ́ tèmi ní sí lórí kíní yẹn ipò kan tí mo kàn gbé sí pẹ̀lú àwọn nǹkan tèmi ti gbọ́ tí mo ti gbọ́ nítorí sí Sunday Igboho àwọn èèyàn ti bú mi àwọn ibì kan wà tó jẹ́ pé àwọn nǹkan kan tó mi lọ́wọ́ àwọn èèyàn ń sá fún mi nítorí sí Sunday Igboho àwọn kan tiẹ̀ tún sọ wípé kí ni ẹni tó ń ṣoògùn ló nífẹ̀ẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ fún pé kán fílẹ̀ ẹ̀ sà oríṣiríṣi so nísìnyí wọ́n disappoint mi pé wọ́n padà lọ tẹ̀lé olóṣèlú mo dẹ̀ mọ̀ pọ̀pọ̀ èèyàn náà ti disappoint so àwọn orílẹ̀-èdè àgbáyé tó ń wò wọ́n tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó serious tó fẹ́ lọ nísìnyí tí wọ́n ti declare sí tí pépà ti gbé tí news ti gbé kí ni wọ́n lérò pé wọ́n máa rò sí wọn ṣé wọn ò ní sọ wípé ọ̀dàlẹ̀lẹ̀ ni yìí bàbá owó ló ṣe ṣiṣẹ́. mo ka àwọn comment section kan ní orí Facebook àwọn èèyàn mo ṣì ní fáwọn èèyàn ṣì ń support olóyè Sunday Igboho ṣé ká sọ pé because mi ò tí ì rí ti bẹ́ẹ̀ rí lóòótọ́ àwọn kan ti sọ pé ó dùn àwọn because ó ká wọn lára ṣùgbọ́n àṣírí pé àwọn èèyàn sì lọ ń kí wọn àwọn èèyàn sì fún ṣé. kì í ṣe gbogbo èèyàn ló mọ òtítọ́ ìyẹn ni ká ẹ máa gbọ́ olóòtú kì í ṣe gbogbo èèyàn ló ṣe kí ni o ló mọ òtítọ́ kì í dẹ̀ ṣe gbogbo ènìyàn ló lóye lórí ìran wájú ìran sílẹ̀ lòmíì rí ẹlòmíì ìfẹ́ tó ní sí èèyàn torí ìfẹ́ tó ní sí o lè jẹ́ òṣòótọ́ fún bó o ṣe nífẹ̀ẹ́ sí Sunday Igboho lèmi náà nífẹ̀ẹ́ gbogbo wa la nífẹ̀ẹ́. mo lè ti bá wọn pàdé ní Port Novo rí káwájọ jókòó kí mo kí wọn sọ mo láìkí ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n tó rójó nírẹ̀lẹ̀ ènìyàn ṣùgbọ́n. nǹkan tí wọ́n ṣe yẹn ó kù díẹ̀ káàbọ̀. ó bomi tútù sí mi lọ́kàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan tó tán bá já òkè àwọn èèyàn tó ti kú nítorí ìṣẹ̀lẹ̀ yìí kí ni kí ìdílé wọn máa rò báyìí. ṣé kí wọ́n máa sọ wípé wọ́n fi ọmọ àwọn wọ́n fi lọ gbapò lọ́dọ̀ àwọn oríṣèlú. bàbá kí lẹ wá lérò pé ó yẹ kí wọ́n ṣe ó yẹ kí bí wọ́n ṣe ń wá ìrànlọ́wọ́ yẹn kò yẹ kí wọ́n wá àbí kó jẹ́ pé ìjọba ló máa wá padà béèrè fún ìrànlọ́wọ́ wọn. ó yẹ kí wọ́n wá ìrànlọ́wọ́. àbí kí lẹ lérò. kì í ṣe pé mi sọ pé kán má wá ìrànlọ́wọ́ ẹ sáà mọ̀ pé mo sọ pé mi náà ń kéde pé kí wọ́n fi ẹni yìí lẹ́yìn pé kì í ṣọ̀daràn ẹ̀ ń gbọ́dọ̀ mi sìn adẹ̀gbọ́n pé wọ́n ń jà nípa ti lànà òfin ẹ̀yìn ilé ẹjọ́ lójoojúmọ́ ẹ̀ ń gẹ̀tì mi sìn tí wọ́n bá fẹ́ pẹ̀lú bí a ṣe fẹ́ kí ẹ padà sí orílẹ̀-èdè bàbá yín yìí
a ò fẹ́ kí ẹ padà pẹ̀lú condition tó lè pa orúkọ yín lára. torí pé orúkọ yẹn ó ti wà nínú ìwé ìtàn pé ìwé ìtàn pé ní ọdún báyìí tó àwọn ò fẹ́ condition tó lè pa ẹni yìí lára bẹ́ẹ̀ ṣe dé yẹn nú gbogbo wa dùn kódà ayọ̀ ló jẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n kéde sọ́pọ́tì fún olóṣèlú ibẹ̀ ni omi tútù ti wọnú ọkàn wa but àwa lérò sí pé ó ṣeé ṣe kó jẹ́ wípé lára condition tó ń fi wọ́n lẹ̀ ni pé ṣé o máa tì wá lẹ́yìn. so à ń fẹ́ kí bàbá wa ṣàlàyé kí Sunday Igboho jáde kó wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wa. lójú ìwòye tèmi èmi wò pé bóyá torí kí Tinubu lè padà wọlé fún 2027 bóyá òun ni gbogbo nǹkan yẹn pé tó bá ti wọlé bóyá ààrẹ Tinubu máa padà pín orílẹ̀-èdè yìí. kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ dáre. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ páwọn kan sọ pé bàbá máa ọdún mẹ́rin tó kù ni bàbá fẹ́ fi ṣàwọn iṣẹ́ yẹn bí wọ́n bá tiẹ̀ pín orílẹ̀-èdè wọ́n máa restructure orílẹ̀-èdè yìí tó pé bóyá nǹkan yẹn ló fà á bóyá wọ́n ti fi gbogbo àwọn nǹkan yẹn hàn bàbá ni. bóyá àdéhùn ti wà láàrin wọn. Kẹ́mi àti yín máa wá dúró dé ká máa dúró dé tẹ̀bí 2027 ti dé tán ká wò ó bóyá ibi tí wọ́n fi àdéhùn sí nìyẹn àbí ibi tán fàdéhùn sí nìyẹn bọ́tí ẹ gbọ́ ìpàdé ìdákọ́ńkọ́ tẹ́ ẹ bá ń ṣe tó mú kí àwọn ènìyàn máa sọ ọ̀rọ̀ burúkú tó pọ̀ ó yẹ kẹ́ ẹ wá tàn mọ́lẹ̀ fún àwọn èèyàn kan. lóòótọ́ a gbọ́ pé declare kìíní fún support táwọn èèyàn bá fẹ́ sọ́ọ̀sì wọn á sọ pé ta là wa kì í ṣe bàbá tiwa ló yẹ kán declare support fún ṣé kíní kan ni ṣé kíní kan ni wẹ́ẹ́ gbogbo ẹni tó bá fẹ́ bèèbú kó bèèbú bọ̀tì kan gbọ́ dáadáa o àwọn náà sọ pé àwọn gbé jíjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn dání ohunkóhun tó bá wá no going back ohunkóhun tó bá wá wù kí wọ́n bá pàdé ń bẹ̀ because lọ́jọ́ tí wọ́n fẹ́ make a decision yìí ló yẹ kán ti ronú wípé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ mi ò ní padà mi ò ní dalẹ̀. So tá a bá rí ẹni tí wọ́n ẹ má bínú sá tá a bá rí ẹni tí wọ́n ti ń sọ pé ó dalẹ̀ Tinubu tí ń pé ó dalẹ̀ Sunday Igboho tẹ́lẹ̀ so Sunday Igboho náà ti ń bọ́ sípò ọ̀dàlẹ̀ yẹn fún àwa ọmọ Yorùbá báyìí. mo fẹ́ sọ̀rọ̀ yẹn ni nígbà tí àwọn omíyalé ìkan lára àwọn tí wọ́n kó lọ sí nígbà yẹn àti ṣùgbọ́n àtàwọn ìfàṣùkọ́ tí wọ́n kúrò lẹ́yìn rẹ̀. gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú láti máa fogun jà yín èmi dúró bí Násírì Olódùmarè mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè mo pa á ní àṣẹ lórúkọ Jésù Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú mọ̀mọ́ kí ló ń tẹ̀ ńlá kọjá dádì kí ló ń tẹ̀ ńlá kọjá kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27 Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026 gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù ẹ rí ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà lórúkọ Jésù ayé tí yín náà máa gba ìyanu ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù God bless you stay blessed in the name of Jesus amen.